Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tẹ́ bá ti wù mí lónìí, àánú Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀. Láìpẹ́ yẹn ṣe ń wù mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Mo kí yín bí ẹ kú kalẹ̀. Ẹ jẹ́ àfàpèrè tẹ̀dí nínú ọgbọ́n tí èmi gbọ́n. Tí mo bá fẹ́yìn olólùfẹ́ mi náà ń bẹ̀ kò tí ì burú jù. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Àbùdí ni ti olókun, àbùdí ni ti ọlọ́sà, gbogbo wa pátápátá àní wá owó tì. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tó bá mu ọtí àmujù. Afọwọ́mu tí èyí kú sóde kẹ̀rẹ́kẹ̀rẹ́, wọn ò délé mi. Orin yẹn tó máa ń kọ. Ẹlòmíì nípa ọtí mímu, yóò dàbí ìgbà tó bá mu omi ni. Tó bá ti wá mu ọtí yẹn tán, yóò máa já sí gọ́tà. Yóò máa dójú ti ọ̀rẹ́, yóò máa dójú ti ìyàwó, yóò máa dójú ti àwọn ọmọ. Tá bá ti wá rí èèyàn báyìí lẹ́gbẹ̀ẹ́ tó mu ọtí àmupara, pàyà, onagao, sẹ́pẹ̀, tẹ́lẹ̀ àná. Bá ti wá rí ìpèníjà báyìí, táà fẹ́ kẹ́ni yẹn mu ọtí mọ́. Ẹlòmíì á mu ọtí, ó tún mu igbó, ó tún mu sìgá. Nǹkan tí a lè ṣe, òun náà ni eléyìí o. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Bákan náà, ẹ follow mi lórí Facebook page mi, Dr. Aviz Abolade TV, lórí Facebook page wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, ẹ ṣé o. Níbikíbi tẹ́ bá tún wá mú owó náà tí ẹ ti ń fún mi, bẹ́ẹ̀ ṣe ń dùn mí nínú, Ọlọ́run á dùn yín náà nínú o. Àpò sásámùrà kì í gbẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí, ẹ̀yin tẹ́ ń ránṣẹ́ yìí lọ́wọ́, Ọlọ́run á ràn yín náà lọ́wọ́ o. Gbogbo yín pátápátá ẹ̀ ní nẹ́kọ̀tọ́ kẹ́ torí kan. Ẹ̀yin tí ẹ ní láti ṣe fún wa ṣùgbọ́n kò tí ì sí agbára, Ọlọ́run á dà lé yín lọ́wọ́. Ọdún táwa yìí, ọdún ayọ̀, ọdún owó, ọdún àlàáfíà ni ó jẹ́ fún gbogbo wa. Tó ti yá, ẹni tó bá mu ọtí àmupara, ẹ bá mi lọ wá ewé ọ̀mísìnmísìn gogoro. Ọ̀mísìnmísìn méjìlá ní, a ní gogoro, a ní ọ̀mísìnmísìn onítàkùn. Ọ̀mísìnmísìn onítàkùn olúmọ ń so èso wéréjéje tí a mọ̀ sí ojú olóńgbò, àwọn kan pè ní ojú ẹyẹlé, àwọn kan pè ní olúwéje. Ìyẹn kọ́ la fẹ́ lò. Ọ̀mísìnmísìn tútù lájà. Ẹ bá mi wá adìyẹ tó bá ń yé lọ́wọ́, adìyẹ tó bá ń yé lọ́wọ́, a wá pẹ ẹyin adìyẹ yẹn kúrò, a pè ewé ọ̀mísìnmísìn yẹn, a kò tẹ́lẹ̀ ibi tí adìyẹ ń yé sí yìí. Tó ti yé yín, a wá pẹ ẹyin adìyẹ yẹn padà síbẹ̀ títí tí adìyẹ yẹn ó fi sàbá tí ó fi pa ọmọ. Tó bá ti wá pa ọmọ, a wá kó ewé yìí kúrò ní abẹ́ adìyẹ, ibi tẹ́yìn tádìyẹ, ibi tí ẹdìyẹ sàbá sí yìí, a pè ewé yìí kúrò ńbẹ̀. Kò tí ì tán síbẹ̀ o. Ẹ mọ̀ pé nǹkan yẹn kò ṣeé rà, àfi kí a rí ibi tẹ́dìyẹ bá ń yé sí ni. Lẹ́yìn náà, bá mi lọ wá, yálà ènìyàn mu gbó àbí kò mu gbó, ó mu tí àbí ó mu sìgá, ó sì mu igbó. Kódà tí ò bá mu gbó, tí ò mu sìgá, bí tó bá ti mu ọtí, ó ṣeé ṣe kó mọ súnmọ́ bèbè ẹni tí ò mọ mu ìmukúmu táwọn ọ̀dọ́ ọ̀sìn yìí tá ń mu káàkiri. Àwa ọ̀dọ́ ọ̀sìn yìí, ìmukúmu tá ń mu káàkiri, igbó, sìgá, gbogbo àwọn nǹkan tó ń mu yẹn. Àwọn àlọ́bí tá ti mu igbó, ẹ lè bẹni tó mu igbó náà, ẹ bá lọ bẹ̀, wọ́n lè rò pé fẹ́ fi ṣe nǹkan aburú fáwọn ni. Ẹ bá mi wá àmukù igbó, àmukù sìgá, gbogbo àwọn nǹkan tó ń mu imú yẹn, àmukù rẹ̀ tán ti mu kù, tán sọ lẹ̀lẹ̀, ẹ jẹ́ kí a sá kó pọ̀. Ẹ bá mi wá àkàrà tàn,
àkàrà tàn yìí kì í ṣe àkàrà tá ń jẹ o. Bá lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹlẹ́fẹ́ ra àkàrà tàn gbígbẹ. Mọ̀ tán pè lákàrà tàn, ẹ má jẹ́ á dààmú jìnnà. Ìtàn pè ní àkàrà tàn ni àkàrà gbígbẹ. Ìní ìgbẹ́ onígbẹ́ tààmẹ́ni tó yá tó gbẹ àmú díẹ̀ ń bẹ̀, kò sí nǹkan tí ó ṣẹni tó nígbẹ́ o. Tó dàgbà mọ́bi tí mo ń yàgbẹ́ sí ẹ lè mú gbẹ́ mi, kò sáburú bẹ̀. Ayé ti dàrú lónìí tó jẹ́ pé àwọn èèyàn ń lo ìgbẹ́ onígbẹ́ wọ́n fi ń ṣe aburú. Eléyìí kì í ṣe aburú o. Kò sì sí nǹkan tí ó ṣe ẹni tó ní ìgbẹ́. Ẹni tó ní ìgbẹ́ kò sí nǹkan tí ó ṣe á lọ sórí àkìtàn àbí ibi tó máa ń yàgbẹ́ sí. Á mú ìgbẹ́ onígbẹ́ tààmẹ́ni tó yá tó ti gbẹ. Á wá lọ papọ̀ mọ́ ewé yìí àti amúkú sìgá, amúkú igbó, amúkú nǹkan burúkú tí wọ́n mú yẹn. Tí a bá ti wá lọ, ẹ bá mi wá ayan. Á lọ ayan mọ́, ẹ jẹ́ kí a kú. Ọtí tí ẹni ẹ bá máa ń mu jù tó like, ẹ bá mi ra ọtí yẹn fún un. Ẹ wá da powder yìí sínú ọtí yìí níwọ̀nba. Ẹ sọ fẹ́ni tó ní iṣẹ́ yìí pé kò gbọ́dọ̀ mọ̀ o pé oògùn ọtí ni o. Tó bá fi lè mọ̀ yóò mú oògùn yẹn, ọtí yóò tún wá burú kọjá èyí tó ti ń mu bọ̀ tẹ́lẹ̀. Kò gbọ́dọ̀ mọ̀. Sọ fún pé bóyá oògùn bíbò àṣírí ni àbí àgbélépọ̀tá. Ẹ̀yin lẹ mọ̀ bí ẹ ṣe sọ fún pé kó máa lo iṣẹ́ yìí nítorí àwọn ọ̀tá rẹ̀. Kọ́lọ̀ máa fún níṣẹ́gun ọ̀tá. Ọ̀nà tẹ́ gbà fi gbé oògùn yìí fún nìyẹn o. Tó bá fi lè mọ̀ pé oògùn ọtí ni, tó bá lò kò ní ṣiṣẹ́ o. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí nọ́mbà mi 08087533584 tàbí 08039336675. Káfíńrí pàdé.